bọ́lọ̀ ṣe ya dìgbò lùkì sí wọn lọ́rùn. tí n bá lọ gbé fídíò yẹn wá nílé ayé yín ní sọ wípé Lizzy ń ṣépè mọ́. ẹ rí i pé àti ìgbà tí tó ti lọ gẹ̀ẹ́tì ọmọ ní Dayọ̀ ti fẹ́ wá fún mi ló ṣáà ti fẹ́ wá àtàkì mi náà ti fẹ́ fi mi gba donation but for those of you tẹ́mẹ́ni ṣé gbogbo èèyàn ló máa reply ìwọ onísùúrù ni Lizzy ò rárá gbọ́dọ̀ sí èwo nínú yín ló lè sọrú eléyìí sí. That is why níbi tó ti ń jọ̀jẹ̀ lómìn àádẹ́ gégó fún ẹ àgégó fáwọn ọmọ ẹ nítorí pé òun jọ̀jẹ̀ lómìn. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ní wípé látìgbà tí Dayo Amusa tí ó ti lọ ra ọmọ ó ní látìgbà náà ni ó ti ń wá bí yóò ṣe máa kọjú ìjà sí òun ó ní ṣùgbọ́n òun ò sọ kankan ó náà rí ṣùgbọ́n òun ò sọ̀rọ̀ òun gbé sábẹ́ òun ò sọ kankan o. ẹ̀yin èèyàn wa níbo lọ̀rọ̀ yìí máa já sí báyìí bí Lizzy Anjorin bí ó ṣe dẹ̀yìn lẹ́yìn arábìnrin tí a mọ̀ sí Dayo Amusa. ẹ jẹ́ ká gbádùn èyí tó kù. She was even threatening you. That if I reacted. Ma debe eje ma gbolo. My family, I don't want them to use the opportunity of the fact that you came to say hello to me. Come and feel a job on social media. I do not want that for myself and my family. I told you that don't happen. So worry, yeah. I sent you a prayer message because I feel that is what you need. Sure you understand. And I never insulted you, neither did I curse you. Now you sent a prayer lórí kíní Esabod. Ṣé o mọ̀ pé nínú ọdún yìí náà nìyẹn gbogbo ilé tó ń ṣe yìí ó lé mi need the prayer. Dayo Amusa ṣé màmá tó tara ẹ̀ jáde ìyá ẹ̀ ṣé kò ní ìdí àdúrà yẹn jù mí lọ? Dayo ìyá tó tara ẹ̀ jáde ṣé kò ní ìdí àdúrà? Torí kò sàdúrà tó lè gbà lórí títí ẹ mọ́. Aṣọ ògbọ́mọyẹ mọ́mọ́yẹ tí mi ò wọ ọjà kò lè dọ́gba fún ẹ mọ́ for life. Ìyá tó tara ẹ̀ jáde ṣé o rò pé ó yẹ kó sokùn mọ́ mọ́mí ẹ lẹ́sẹ̀ kó ju orí mọ́mí ẹ sínú òkun? Ó dẹ̀ ní bó ṣe máa ṣe ìrìbọmi àtẹ̀rápadà yẹn fún ìyá ẹ̀. Hello sir. Mo ń bọ̀ sà. let this be the very last time in your entire life. Short. Please call daddy right now. Call daddy right now. Hello? Quickly call daddy. Call daddy, please. Now. The threat is to provoke you. Ẹ ṣe mọ̀ kàn need the donation gbà yẹn. But at least mo ṣáà ti try. Àbí? Mo ṣáà ti try. Àbí? Mo ti try na àbí? Ó threaten mi. Ẹ jẹ́ n débẹ̀. Ẹ jẹ́ kí n débẹ̀. Mi ń ṣọmọ relé lọ gbèsè wa. Mi ò ní wá fún yín. Tẹ́ bá wá fún mi máa sọ tèmi padà. Dayo, for you to have confirmed the fact that you posted something on Esabod's page, that is second time that I needed prayer. Mama only the prayer and Jumilo. Ìyá tó bí ẹ. Dayo Amusa. Ìyá only the prayer and Jumilo. Ó dẹ̀ ní bó ṣe máa ṣe prayer yẹn fún ìyá tó bí ẹ lọ́mọ.
wọ́n máa sokùn mọ́ yẹ ẹlẹ́sẹ̀, wọ́n á sokùn mọ́ lọ́wọ́, wọ́n á wá gbé sínú ọkọ̀ ojú omi onígi, wọ́n á wá pẹ́jù ìyá ẹ̀ lọ sáàrin agbami, wọ́n á wá jùlẹ̀ sáàrin omi, wọ́n á wá fi okùn yẹn wọ síta lẹ́ẹ̀méje, torí kò sí àdúrà tó lè gbà lórí ìyá ẹ mọ́ ká má tí ì sọ lórí ìwọ. Ṣé ìwọ tàdúrà ẹ ò gbà ló fẹ́ gbàdúrà fún mi? ẹ má wọrí, ẹ má gbó, máa dá word by word ni máa dá padà. Kí ló pa àwọn ìwẹ̀lẹ̀? Belinda Bright ó lóun gbàdúrà fún mi lọ́dọ̀ ẹ sábọ màmá ẹ ó ní ìdádúrà yẹn jù mí lọ, ìyá ẹ ní ìdádúrà yẹn jù mí lọ, mi ní parọ́ fún ẹ o. Dayọ̀, ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Àdúrà ò lè gbà mọ́, èpè kọ́, ó ti bọ́ lélẹ̀ fún ẹ, ó ti bọ́ aṣọ òbọ́mọyẹ ẹ mọ́, ọmọyẹ ẹ ó ti wọ jísìn pant wọnú ọjà, ilẹ̀kẹ̀ kíní ẹ ti já, kò lè gbàgbé ẹ.